ẹ ti Akede wọ́n tag mi sórí fídíò àfa bọ́kì tó sọ̀rọ̀ kí ló sọ. kábíyèsí kò sí ti ń jẹ́ kókò ìsìlámù rèé ó kọ tó bá wù yín lẹ́nu jẹ́ ẹni ó bímọ àtọmọ tẹ́ ẹ bí ńlọ́lọ́kọ ọ̀rọ̀ kọ̀ọ̀kan lọ́hùn pẹ̀lú yín. gbàm ṣe rí àwọn òótọ́ báyìí là ń fẹ́ látẹnu yín àfa àwa wulẹ̀ mọ̀ wípé ó le fún yín láti sọ ń gbà omi ìbọn ẹ máa try láti máa sọ ṣé wàá rí ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa ǹjẹ́ rí i pé àwa tá à sọ wípé orúkọ mùsùlùmí kò ní kan ṣe pẹ̀lú supreme being òun làǹfààní tó ti sọ yìí torúkọ ànábì gangan fúnra rẹ̀ àwọn arábù ti ń jẹ bí fọ́kàn tó bí ànábì tó bá jẹ́ bẹ́ẹ̀ ni bàbá ànábì ṣe máa jẹ́ Abdullah tó dẹ̀ jẹ́ wípé ọmọ tó dẹ̀ṣẹ̀ wá bí ló ẹ̀ṣẹ̀ wá mú Islam wá ẹgbẹ́ sí dèdè làkàì kí láfa ètò sọ. tẹ́ ẹ bá rí ẹ̀pọ̀ ọmọ yín ẹ rí i pé ìbò ní ṣe apọmọ rẹ̀ ní stone hazard wood drink water kò sí nǹkan kan náà mi yìí o ẹ lè pọmọ yín ní space orúkọ ilẹ̀ Yorùbá làwà yìí orúkọ kò ṣe pọ́nlọ́ wá specify pé dandan ó kọ̀ọ̀kan ní mùsùlùmí gbọ́dọ̀ máa jẹ́ nítorí bá ti lè pè ọ́ tó lè dá àwọn ọkọ̀ rẹ̀ náà nù nítorí bá wù yín ní ẹ̀pọ̀ ọmọ yín ṣùgbọ́n ntọ́ dáa jù ẹgbẹ́ Yorùbá yẹn ntọ́ dáa jù ní kọ́ ọ̀ṣọ́ ọmọ rẹ lórúkọ tó dára tó lórúkọ a máa lapa lára ọmọ. pẹ̀lú nǹkan tẹ sọ bí àfa ẹ̀yin kọ́ lè máa sọ fún wa wípé orúkọ máa ń rọ ọmọ àwọn baba ńlá wa ti mọ principle yìí ó máa ń pẹ̀lú nǹkan tá a fi máa sọ wípé kò sí nǹkan tí Islam mú wá sílẹ̀ Yorùbá àwọn baba ńlá wa ti jẹ́ ká mọ̀ wípé orúkọ máa ń rọ ọmọ òun la fi ní Ọláyímíká Adéoyè Adémọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin kọ́ lè máa ṣe máa sọ nǹkan báyìí fún wa ó máa ń pẹ́ nǹkan tá a fi máa ń béèrè lọ́wọ́ yín pé kí ni Islam mú wá sílẹ̀ Yorùbá tí à ní ilẹ̀ Yorùbá a máa ń béèrè lọ́wọ́ yín bọ́ ẹ̀ lè rí ánsà fún wa ṣé tó wá rí àwọn baba ńlá wa tó wá ní òye nípa orúkọ láti fún ọmọ ó tún wá dìpẹ́ndì irú ọmọ tí ọmọ ẹ bá tún jẹ́ ó tún ní orúkọ ẹ̀ débi pé àwọn baba ńlá wa tún ní orúkọ fún àbíkú tọmọ bá ń kú lọ́wọ́ ìyá tó bá ń kú lọ́wọ́ ìyá àwọn kò sọ́kọ́ àwọn ikú kọ́ yìí kinní kan àìmọye orúkọ tó yẹ pé àwọn Yorùbá tún ní pé òkè tí sinẹ́rò bá tún lọ báyìí ṣẹ́rí pé Islam yìí tún kéré níbi táwọn baba ńlá wa ti ń sọ̀rọ̀ ṣẹ́rí ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù kí lẹ tún sọ. ẹ wá bí wá pé kí ló wá ṣàwálẹ̀ Yorùbá táwọn wá ń sọ ọmọ wa ló kọlẹ̀ Lárúbáwá àbí tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ lọ́gọ́ n tá a mú jáde ń bẹ̀ ni pé ìlú tá a wà yìí kìí ṣẹ̀sìn Ìsìlámù nìkan ní bẹ́ẹ̀ gbogbo ẹ̀sìn lọ́pàdé ń bí kí láwa fi differentiate ara wa pé eléyìí mùsùlùmí ni eléyìí èsè mùsùlùmí ńlọ kọlẹ̀ Lárúbáwá tá à ń sọra wa o èmi ọmọ jẹ́ Muhammadu Sọ́ọ́líù ẹ bá ní kókò mi ní Sọ́ọ́líù Ọláyímíká Kéwúgbèmí Olúwàgbèmíká ìgbà ẹ bá ti gbọ́ Sọ́ọ́líù ẹ ti mọ̀ pé mùsùlùmí ni tẹ́ ẹ bá ti wá gbọ́ Láyínká ẹ mọ̀ pé Yorùbá nù tẹ́ ẹ bá ti gbọ́ Kéwúgbèmí ọmọ ilẹ̀ wa ni Olúwàgbèmíká ìran wa nù. ìyẹn ló fi ní gbogbo ẹni tí ó sọ ọmọ rẹ̀ lóko ká lè dára wa mọ̀ nínú Ìsìlámù ẹ̀sùn ọkọ̀ ilẹ̀ Lárúbáwá yẹn ìyẹn láwọn máa fi identify ara wa. ṣẹ́rí àkọ́kọ́ náà kò sí Islamic name o Arabic name ló wà so gbogbo nǹkan tẹ́ ẹ̀ bá máa jẹ́ nínú Islam lénìí àti Arabic name ló ti jáde ẹ̀sìn yẹn léni ẹ wá gbọ́ nǹkan tá a fa ìsọ ṣẹ́rí tá a bá sọ wípé ẹ̀sìn Islam yàtọ̀ sí bíi pé èèyàn ṣe cultism ó má dàbí pé ìsọkúsọ là ń sọ ẹ máa gbọ́ nǹkan tá a fa yẹn sọ pé àwọn adopt orúkọ Arabic so that àwọn á lè fi dá yàtọ̀ láàrin gbogbo ẹ̀sìn tó wà ní Nàìjíríà láti lè fi identify ara wọn ó ti di pé identify yourself who goes you mi ò wá mọ̀ nǹkan tó kan ẹnì kẹta láàrin èmi àti Ọlọ́run supreme being mi ò mọ̀ reason tó jẹ́ pé o gbọ́dọ̀ mọ̀ by my name o gbọ́dọ̀ mọ̀ relationship èmi àti supreme being mi ò mọ̀ ṣáwárí àfà ìbéèrè mi sí yín lélẹ̀ nígbà tó jẹ́ wípé àwọn ẹ̀sìn pọ̀ ní Nàìjíríà tó dẹ̀ jẹ́ wípé ẹ adopt orúkọ Lárúbáwá láti lè dá yàtọ̀ pé ẹ̀sìn Islam lẹ́yìn ṣe what of àwọn tó jẹ́ Kristẹni nílẹ̀ Lárúbáwá kí ni orúkọ táwọn yẹn máa adopt bóyá kẹ́ fún wa àfà since tó jẹ́ pé àwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ orúkọ yẹn Arabu ni wọ́n tó dẹ̀ jẹ́ wípé àti mùsùlùmí wọn àti Kristẹni wọn wọ́n jẹ́ orúkọ yẹn orúkọ wo làwọn fẹ́ fi máa differentiate ara wọn ní tó ti mẹ́sìn wá bóyá kẹ́ dá wa lóhùn lórí ẹ̀ bọ̀ kí tó sọ̀rọ̀ kí lẹ tún sọ. ojú tó ń dààmú wa nísìnyí àìpẹ́ kí ló dé ẹ̀yin mùsùlùmí kí ló dé tẹ́ ẹ̀ máa fi Yorùbá kírun àbí Allahu yín ọ̀gbẹ́dẹ Yorùbá ni ẹ̀ẹ̀mẹ̀sì tó wọlé ń bẹ̀ èdè Lárúbáwá yẹn la fi unify ẹ̀sìn yẹn kò fi ní ti Ìgbò lára láti wá kírun mọ́sálásí Yorùbá kò ní ti Haúsá lára láti wá kírun mọ́sálásí Yorùbá tó bá tó Yorùbá là ń bá ń lò Haúsá ò ní wá mọ́sálásí wa yóò máa wá mọ́sálásí Haúsá kí nígbà tó ti wọ́n jẹ́ pé èdè kan ṣoṣo ní gbogbo àjọ ń lò tó o bá ti dúró wájọ ní Al-Fatiha alhamdulillahi rabbil alamin olóòsàmí kò gbọ́ Yorùbá yín àmọ́ gbọ́n tẹ́ fi sin lọ́hùn ẹ̀sìn nìkan la ní kẹ́ fi Lárúbáwá sìn gbogbo ìbẹ́ náà yókù èdè yín ni ẹ fi bẹ́ẹ̀. ṣẹ́rí àáfà tó ẹgbẹ́ sọ̀rọ̀ ń bì bó erí nìyẹn ò bá tó dáa ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ máa ti ń jọmọ̀ wípé yàtọ̀ sí pé èèyàn fi Arabic pè irun
there's a lot of things that tó ń fi Arabic ṣe now tẹ́ bá rí àáfà ẹgbẹ́ yín sà ẹ máa ní assalamu alaikum kẹ́ wá láti ilẹ̀ Arab so ẹ̀yin fúnra yín gọ́sẹ̀ mọ̀ wípé wọ́n ti jẹ́ kẹ́ gbé èdè Arabic yẹn ẹ ti gbé sórí èdè Yorùbá so bóyá jẹ́ nìyẹn àti wípé tó ẹ pé bóyá ibi tí èmi ń jọ́sìn fọlọ́run ni nǹkan èdè tó bá wù mí ni mo lè fi jọ́sìn fún ni ẹ ní láti unify gbogbo wa why for what àjọ wá sílé ayé lẹ́ẹ̀kan náà why tẹ́fẹ́ wá fi wá kankan pọn dandan fún wa pé a gbọ́dọ̀ máa lo èdè kan láti lè fi sáàfọ̀ Ọlọ́run tó dẹ̀ jẹ́ wípé ìgbà tó máa dá gbogbo wa tó máa create wa sílé ayé ọ̀tọ̀ọ̀tọ̀ láwáyé ilé ayé ẹnu ẹgbẹ́ sí dédé làkàyà fà ẹ̀yin tí Akéde ọ̀pọ̀rọ̀ kágbọ̀n o na breeze dey blow them away ẹ̀yin tí Akéde ire o. ẹ kúrò lẹ́ níbi gbogbo tí ẹ bá ti ń wo fọ́nrán fídíò yìí. Orúkọ mi ni Dr. AkedeOodua, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Triple D Spiritual Enterprises Ìwárí. Arákùnrin kan ló pè mí torí pé mo lọ sí orí program kan mo dẹ̀ jẹ́ kó yé àwọn èèyàn wípé nípa ọ̀rọ̀ lórí pé ká lo ewé ká lo egbò pé tí ò sí nǹkan kan tí ó ní aburú kan tàbí implication kan tó wà nínú ẹ̀ tàbí tó lòdì sí pé àgbà Ọlọ́run gbọ́ tàbí àgbà Kristi gbọ́ tàbí àgbà ànábì gbọ́ tàbí àgbà Allah gbọ́ pé ká sọ wípé ní ká lo ewé tàbí ká lo egbò yẹn pé ó lòdì sí. Ìyẹn ni òun á pè mí tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé tèmi bá jẹ́ránṣẹ́ Ọlọ́run ni kò yẹ kémi máa lo ewé kò yẹ kémi máa lo egbò kò yẹ kémi máa lo nǹkan kan. So tí mo wá bi léèrè ìbéèrè kan ìbéèrè tí mo wá bi léèrè ni pé mo wá ní ṣé Ọlọ́run mélòó ló wà? Ọlọ́run kan ṣoṣo ni mo lọ́lọ́run kan ṣoṣo ló wà bí. Mo wá bi léèrè pé ṣé Ọlọ́run tó wà ní China tó yàtọ̀ sí èyí tó wà ní Nàìjíríà wa àbí tó yàtọ̀ sí tó wà láfíríkà wa? Ó ní rárá. So Ọlọ́run tó wà ní Brazil yàtọ̀ sí èyí tó wà ní Cuba yàtọ̀ sí èyí tó wà ní gbogbo àwọn other country àwọn Asian country yẹn so yàtọ̀ sí. Ó ní kò sí àtúntò tí ò bá ti sí yàtọ̀ kó tẹ́ ká kó lórí ẹ̀. So bọ̀ kí wọ́n á fi fídíò yìí náà tó ránṣẹ́ sí kó bá a lè ṣalábàpàdé ọ̀rọ̀ mi dáadáa tó fi lè mọ̀ pé mo mọ̀ nǹkan tí mò ń sọ nípa ẹ̀. Ọlọ́run tí mùsùlùmí gbé lọ́wọ́ ó yàtọ̀ sí Ọlọ́run tí kìrìsìtẹ́nì gbé lọ́wọ́. Ọlọ́run tí kìrìsìtẹ́nì gbé lọ́wọ́ ó yàtọ̀ sí Ọlọ́run tí mùsùlùmí gbé lọ́wọ́. Àwọn baba ńlá wa tí wọ́n jẹ́ àwọn baba ńlá wa wọ́n kalẹ̀ tí ní Ọlọ́run tó kalẹ̀ dídí ṣẹ̀dá wọn before kẹ́ tó kó ẹ̀sìn méjèèjì yìí wá títí tí mójútó wọn títí ń tọ́ wọn sọ́nà títí ń ṣe gbogbo ètò ayé wọn before kẹ́ tó kó ẹ̀sìn méjèèjì yẹn wá sọ́lọ́run yẹn Ọlọ́run yẹn ò sí ń bẹ̀ mọ́ ni. So tọ́lọ́run yẹn bá wà ń bẹ̀ ẹ jẹ́ kájọ jókòó kájọ gbé sí dèdè làákàyè. Ìyẹn ni kájọ wá fi jọ ronú lórí nǹkan tí àwọn èèyàn wọ̀nyí mú wá fún wa káfi lè jọ mọ̀ wípé nǹkan tí wọ́n mú wá fún wa yìí wọ́n kàn fẹ́ máa lo ọ̀nà yẹn láti máa gbàtọwọ́ wa káfi máa rí i pé ohun tí wọ́n ní ló dára jù